ó tún ti ṣẹ̀ Nàìjíríà. Kí ló dé tẹ́ fẹ́ báyé wa jẹ́? Kí ló dé tẹ́ fẹ́ pa àwọn èèyàn lápasáyé? Ilé ẹjọ́ búwo nu. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ tuntun o. Ilé ẹjọ́ gíga l'Àbújá wọ́n mọ̀ ti dé Emefiole sílẹ̀. Breaking news. Breaking news now. Wọ́n ti dá Emefiole sílẹ̀. Wọ́n ní kò ṣẹ̀. Wọ́n ní kò jalè. Wọ́n ní kò ṣe nǹkan kan. Kódà kò jí owó yín kó. Kódà Emefiole èèyàn gidi ni. Wọ́n dẹ̀ sọ wínrínwínrín nípa àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Emefiole. Ẹ jẹ́ kí n ka ìròyìn náà lójú òpópónà BBC News. Kí n dẹ̀ fi Yorùbá rẹ̀ kí n fi fídíò náà gbáǹdì. Eléyìí gbẹnu tán kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe rè ní Nàìjíríà? Ẹ wá rí Nàìjíríà ó tóró. Nàìjíríà ò lè dá. Èmi sọ fún pé Nàìjíríà ò lè nítumọ̀. Ọlọ́run, èmi tí mo sọ ni. I said it. Ẹ mú olè, ẹ fi olè sílẹ̀. Ẹ mú àwọn tó ń ba ìlú jẹ́ tí wọ́n corrupt orílẹ̀-èdè because of pé ẹ fẹ́ mú Buhari. Gbogbo àwọn tó involve nínú kéèsì yìí. Èmi tó mọ̀ wípé ẹ tó máa padà fi bá a wà. Mọ́rúwá, ẹ máa fi bá a wà sílẹ̀ o. Pẹ̀lú gbogbo ẹ̀sùn tẹ́ fi kàn wọ́n. Pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tẹ́ ti rí. Tí ọ̀nàrẹ́ òkè kílẹ̀ ibo lẹ fẹ́ kí ọ̀nàrẹ́bù tó sọ gbogbo àṣírí jáde. Ṣé ìyẹn mọ̀ wípé ẹ ti gbọ̀nà ẹ̀bùrú? Torí pé ẹ mọ̀ pé àwọn kan náà involve ìyẹn nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Àwọn tí Bọ́lá Ahmed Tinubu kó rọra, àwọn ìjọba APC, they are the cause and they are the part of this corruption. They are the person they destroy Nigeria. Àwọn gangan náà wà nínú ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tí àwọn èèyàn bá ń dákẹ́ ní rọrùn? Ẹ máa ní wọ́n ń gbójú. Mo dákẹ́ tó títí torí pé mo fẹ́ mọ bí tẹ́ ń bá ọ̀rọ̀ yín lọ ni. Ẹ wo ọ̀rọ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Wọ́n ń ṣe lé ní orílẹ̀-èdè bòmínà. Báwo lẹ ṣe máa máwọn tó ń kó public fund jẹ? Àwọn owó ìlú ẹwà dúdú owó tẹ́ ẹlẹ́fi ṣe ẹlẹ́fi renew. Ẹ wo yí ẹ̀mí tó sọnù nígbà tí Emefiole lóun renew owó. Àṣírí tú bá wà tú àṣírí. Òun náà sọ àṣírí ìyẹn mọ́rù ìyẹn bá wà. Ó lé Emefiole àti Buhari torí pé ẹ̀fẹ́ lọ gbé Muhammadu Buhari ìyẹn former president of Ghost of Nigeria. Ìyẹn ghost former president and the ghost country, the full country, the zoo country. Ẹ fẹ́ lọ gbé àwọn tó involve nínú ẹ̀ torí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá tún di nǹkan máa bàjẹ́. Bọ́lá Ahmed Tinubu ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin èmi àti yín ni. Ẹ tún fi Emefiole náà sílẹ̀ àbí? Ṣé bí eléyìí tí wọ́n ń pè ní ọlọ́pàá yín bí ẹ ṣe fi òun náà sílẹ̀ ni? Ẹ̀yin ọmọ yìí á dẹ̀ máa gbèjà wọn ṣẹ́ ti rí. Ewo ìgbà tí wọ́n fi owó kún owó ẹ̀wọ̀ yìí owó tẹ̀ fi ra owó. Àwọn sọ pé ó ṣe lé Bọ́lá Ahmed Tinubu. You are not doing anything. You are just a pretender in that seat tó jókòó sí yẹn. How can you be leaving this man alone with all the suspects? Tẹ́ parapọ̀ mọ́ wọn pẹ̀lú gbogbo àwọn ẹ wá fi wọ́n sílẹ̀. This is so sad. Eléyìí ga jù. Ẹ wo yí ẹ̀mí tó sọnù lórí ọ̀rọ̀ owó dé. Pẹ̀lú bẹ́ẹ̀ sí ló ń fọ́ǹdì àwọn Boko Haram. Òun ló ń fọ́ǹdì àwọn Biafra pẹ̀lú gbogbo owó tẹ́ ní tírílíọ̀nù tí Emefiole tí wọ́n kà sí lọ́rùn tó ń gbà. Gbogbo owó tó wọlé ẹ wá lé Emefiole. Ẹ jẹ́ n kà sí fúnra yín. Ẹ jẹ́ kí n ka ìwé náà síwájú. Ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n fi gómìnà CBN Godwin Emefiole sílẹ̀ pé kì í ṣe ọ̀daràn. Nàìjíríà. Ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá ti pàṣẹ kí wọ́n fi gómìnà ilé ìfowópamọ́ tó ga jùlọ ní ìlú Àbújá wọ́n ní kó lọ rọ́kúnlé ìyẹn gómìnà Godwin Emefiole sílẹ̀ kó máa lọ ní àlàáfíà. Èyí wáyé ní ilé ẹjọ́ lónìí gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún Emefiole àti agbẹjọ́rò tí ìjọba ṣe jọ tí ń takúrọ̀sọ. Agbẹjọ́rò tí ìjọba ní àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Godwin Emefiole jẹ́ àwọn ẹ̀sùn ọ̀daràn. Ní ti agbẹjọ́rò fún gómìnà Emefiole tó tako bí wọ́n ṣe mú Godwin Emefiole tó jẹ́ gómìnà àná fún ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú oníbàárà mi Emefiole gẹ́gẹ́ bí ọ̀daràn kò bójú mu àti pé ó lọ́wọ́
olóṣèlú nínú ó ti ẹ̀dá báwọn torí náà agbẹjọ́rò fún gómìnà Emefiole tún ní gbogbo ẹjọ́ tí wọ́n fi kan Godwin Emefiole yes kò lè ṣẹ nílẹ̀ kò lẹ́sẹ̀ nílẹ̀. àwọn ẹ̀sùn wo ni ìjọba fi kan Emefiole? Akọ̀ròyìn wá fi tó wa létí pé àjọ DSS kò gbé Godwin Emefiole wá sí ilé ẹjọ́. Síbẹ̀ agbẹjọ́rò ìjọba ní àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Godwin Emefiole jẹ́ àwọn ẹ̀sùn ọ̀daràn. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àní wọ́n ní bó ṣe ń ṣe agbódegbà fún àwọn ikọ̀ ọlọ́tẹ̀ láti máa ṣe ìrànlọ́wọ́ owó fún wọn. Agbẹjọ́rò Joseph Babatunde Daodu San ní agbẹjọ́rò fún Emefiole. Ó tako gbogbo ohun tí agbẹjọ́rò ìjọba sọ tó ní kí wọ́n fi Godwin Emefiole sílẹ̀ nítorí pé gbogbo ẹ̀sùn náà wà ìbàjẹ́ tí wọ́n fi kàn án. Irọ́ lásán ni ẹ̀wẹ̀ ilé ẹjọ́ ti ní kí wọ́n gbé Godwin Emefiole wá sí ilé ẹjọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan tàbí kí wọ́n fi sílẹ̀. Abẹ́ẹ̀rọ Ọlọ́run ọba bí abẹ́ẹ̀rí Nàìjíríà bí o orílẹ̀-èdè náà nù abẹ́ẹ̀rọ Ọlọ́run ọba bí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Emefiole bó ṣe ń gbé tírílíọ̀nù tó ṣe ń gbé òun náà dá bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé ẹ tún fóònù náà sílẹ̀ àwọn tí ó dẹ̀sẹ̀ tó yẹ pẹ́nu lásán náà fi ń pè fún òmìnira ẹ̀mí tiwa lẹ̀ ń wá kiri ìgbésí ayé tiwa lẹ̀ ń wá kiri ẹ fẹ́ káwa rí mú mi nígboro abẹ́ẹ̀rọ ọlọ́ọ̀ba bí ṣé báwọn ọmọ yín ó dà wá sábẹ́ kọ́mẹ́ǹtì tá a bá ń sọ fún wọn ṣé báwọn ọmọ tó ṣe báwọn ẹbẹ́yìn tó ń gbèjà lélẹ̀ ṣé bẹ́yìn tí wọ́n ń gbèjà náà ni abẹ́yìn tí wọ́n ń gbèjà náà kọ́ ẹ̀ abẹ́ẹ̀rọ ọlọ́ọ̀ba bí ẹ̀yin tí wọ́n ń gbèjà rẹ ó ti ẹ̀ dá báwọn Ọlọ́run mú yín Ọlọ́run kúṣẹ̀ yín lẹ wà Nàìjíríà yín lẹ ń forí gbà anyways mo ní kí sáré mú wá fún yín ní o breaking news.